F9 ẹ̀yin fẹ́ ike fún ló mi wà ńbẹ̀ 5,000 lẹ́ ńlá lì mí Ọ̀túnba tẹ́lẹ̀ mi Solomon ò kọ ṣe yín ẹ̀ tẹ̀lé o ẹ̀yin fẹ́ fún mi 5,000 ẹ̀ ń bú mi ẹ̀ ńlá lì mí ẹ̀ sọ fún mi wọn ò pé mi ò lálẹ́ ṣe. yín ẹ̀yin lẹ́ ń pàṣẹ mi kọ́ fún yín 100,000 sẹ́yìn lẹ́ lówó ṣé ní ẹ àkáǹtì gbọ́ Yorùbá ni mo ní tẹ́ ẹ bá fẹ́ ṣe oore fèmí tèmi ọba mọ̀ fẹ́ pé sòrè fún yín tí mo mọ̀ pé mo fẹ́ fowó yẹn bẹ̀rẹ̀ bísínẹ́sì ẹ mo bá ní kọ́ at fọ least mi ẹ tiẹ̀ ẹ tó máa bẹ́ẹ̀ fẹ́ mi 100,000 ẹ ṣùgbọ́n pé ẹ̀ ń fún mi 5,000 10,000 owó oúnjẹ ni lọ́dọ̀ ti tèmi ẹ̀ẹ́dẹ̀ ṣe mí lóore torí tó bá tún ti dọ̀la tó oníkálukú ló oúnjẹ ní ẹ bá ti fámìlì tán tiẹ̀ tó màá máa ń tún gbọ́ wá bá bùkátà yín rẹ̀ wípé náà ẹjọ́ ebi ń pa mí kẹ́ tó fún mi ní another 5,000 tó bá padà yá ìyàwó àtọmọ yóò mọ bú mi wípé ṣé mi ò níṣẹ́ ni wèrè tó máa ń ranjú bẹ́ẹ̀ ni ó wálé ti ń túmọ̀ gan sí bẹ́ẹ̀ ń béèrè 100,000 yìí ọba Solomon kọ́ wa lẹ́kọ̀ọ́ kan lẹ́ẹ̀kan wọ́n ní ká lọ ṣiṣẹ́ ká lọ gbìyànjú ẹ sán bàǹtẹ̀yìn dáadáa àfà ẹ̀yin kọ́ lẹ máa sọ yẹn fún mi ẹ kú lórí ẹ̀ṣẹ́ rí láì ẹni tó bá ń ta jàlámíà nínú yín ẹ lọ́mọ ta kódà èyí tó bá ní káfíńtà lòun kó lọ́mọ ṣe táyé ò fi parẹ́ orí mídíà táwọn ò ti mọ jẹun lélẹ̀ àfi tá a bá kú lóko tí ò bá sí mídíà mọ́. bẹ́ẹ̀ ni ọlọ́run nípa náà mídíà àmì o ọlọ́run nípa náà ibi ìjẹ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. so ẹ fẹ́ fún mi just 5,000 ẹ ti kì mí lórí kí ilé wa kó sí 5,000 yìí látẹ̀kan 5,000 naira subhanallah. mẹ́rin oyin dáhùn sọ́rọ̀ ẹ̀ mọ̀ lè wọnú mi ṣéèkì Ìlọrin mọ̀ lè mi ti ẹ́ńtà mi ẹ̀yin ti fi 5,000 ẹ́ńtà mi ẹ fẹ́ fún mi lówó ẹ ti owó tẹ fẹ́ fún mi ẹ ti fi ẹ́ńtà mi. ọba ni mò ń tijú fa ẹ̀ lè wọnú èmi mi ò lára yín torí mo ti rí comment section yín sálẹ̀ tẹ́ bá jẹ́ àfa palace yẹn ò túmọ̀ sí pé kẹ́ máa búlé àfa ẹ̀gbẹ́ yín. kí ni mo sọ sí yín. yà kódà àwọn èèyàn ni wọ́n ń pè mí lórí ni wọ́n mẹ́sẹ̀jì mi gbà tí ọba sọ pé ṣé dátà rẹ ti tán lẹ́ẹ̀kan àwọn èèyàn lọ mẹ́sẹ̀jì mi pé ẹ wò àfa tó wà ń sálẹ̀ yẹn ó ń búlé àmì ìdíyẹn ní Islam èmi ò bílíìmù pé mùsùlùmí ni. ara o ẹ máa ṣẹ̀sìn tí mò ń ṣe fún mi. tó ti yín máa yẹn wá ní tíyàn fi lè mọ̀ nípa ẹ̀bùn yàn lówó ẹ̀bùn ènìyàn 100,000 naira ẹ ṣe kíní kan ṣé ẹ mọ tó wà nínú àkáǹtì ẹni tẹ́ ẹ èmi ń sọ fún yín pé tẹ́ ẹ bá fún mi ní fún ọ lówó táàjọ ṣiṣẹ́ papọ̀ owó oúnjẹ lẹ fún mi tẹ́ ẹ bá fún mi 5,000 àṣẹ wọn lèmi tẹ̀lé mi sí mọ́ pé fún ìwọ̀n mi gbé wọlé tẹ́ ẹ bá fún mi 5,000 owó oúnjẹ lẹ fún mi mo dẹ̀ ń sọ fún yín pé n ti ń ṣèmí sọ̀rọ̀ owó oúnjẹ tẹ́ bá fẹ́ fún mi. Ọlọ́run ọba yín gbọ́ bùkátà yín náà. àdúrà lẹ máa ṣe kì í ṣe àdúrà lẹ máa ṣe torí pé fẹ́ fún mi àdúrà lẹ máa ṣe. àwa ti wà ń bi ọ̀rọ̀ sísọ tipẹ́ ọmọ àfàlàgbàjì là wà kò sí tẹ́lẹ̀ sọ. kí nìyẹn wá kọ́ wa ẹ̀ bá jẹ́ ọmọ àfàlàlì kìámọ̀ kí nìyẹn kọ́ wa. kò sí yín báyẹn kò sọ̀rọ̀ tẹ́ lè sọ. ẹ wo bí àfà tẹ́ ẹ bá ní oore ṣe fún yàn tẹ́ bá nídìí ẹ lọ́wọ́ àwọn èèyàn ẹ mọ̀ sọ pé kàn fún yín 100,000. èmi tèmi fẹ́ lè mi sọ yẹn. sọ pé orí mídíà lẹ́yìn tí tọ́nà ò bá ní kí tọ̀kì wà nǹkan ṣẹ̀ ní wá ṣe ṣe. ẹgbọ́n mi ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ náà kílẹ̀ wá dórí mídíà ńgbà tẹ́ ti mọ̀ yìí pọ́lọ̀ ló máa yóyàn kò yẹ kẹ́ ìyá sórí mídíà náà. ẹbí fóònù mi ni kò ṣe kémi fi ń tajà bẹ́ẹ̀ ṣe ń tajà. èmi gbowó ra fóònù lọ́wọ́ tí yín abẹ́ẹ̀ lẹ ṣe dátà fún mi lánàá. tó ẹ̀ ń bí 100,000 ṣe ṣáà ń pa ìwé 5,000. tèmi nídìí ni mo sọ yẹn èyí tẹ́lẹ̀ di owó tó dọ̀ràn sí lọ́rùn báyìí nìsín. ẹ wá náwó bí ìgbà tẹ́ fẹ́ rajà. ẹlòmíì lè gorí bí wá nìsín kó béèrè pé kí ni problem mi. ẹ tọrọ bára ìdè neat way ni. no. ẹ kú ń bẹ. afa bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ kò sú ọ̀pẹ jẹun sùn lálẹ́. ẹ̀yin kọ́ lẹ máa sọ yún un. tẹ́ ẹ bá jẹun sùn ẹ níbi tó pẹ́ fẹ́ fún yàn ní 5,000 naira. ṣé ká yọ screenshot available wa ṣe ya mo lè gbé sórí screen sínsìn ẹ dẹ̀ máa wò táyì. ó jura wọn lọ àfa. kí ló jura wọn lọ ṣé owó jàlámíà àbẹ ní nǹkan mi tẹ́ ń ṣe lábẹ́lẹ̀. ìwé ìdáṣe kásáyé ṣe rọ́ọ̀bù nǹkan sìn kẹfì lè mọ̀ bóyá ìkémi pẹ̀lú rọ́ọ̀bù ṣé bí ẹ lọ lé kí ẹ lọ wá mọ̀ ni ṣé wọ́n sọ fún pàlè ní jura wa lọ ni kí ni ìtumọ̀ pẹ̀lú pẹ́ ń ṣe rọ́ọ̀bù. ẹ bá àmọ́ ṣe rọ́ọ̀bù ẹ bá ṣe rọ́ọ̀bù kí ni ẹ fi kàn mí. bàtẹ́ ti sọ pé wọ́n sọ fún pàpà ni bàbá mi ni àbọ̀ sọ fún pàpà ni ìyá mi mo lọ kọ́ ni tó bá wù mí tí n bá mọ̀ ń bẹ̀ ni màá fara mọ́ èyí tí n bá dẹ̀ mọ̀ ń bẹ̀ mi ò mọ̀ nìyẹn. ọba inú mi dùn fún tẹ ṣe léni yìí mo dẹ̀ kẹ́kọ̀ọ́ púpọ̀ gan lára yín mo kẹ́kọ̀ọ́ púpọ̀ mo máa pín tí mo ní ẹ ṣe ẹ lè ṣe fáwọn èèyàn láì sọ anything. mo fẹ́ kẹ́ fèsì ara yín náà kẹ́ bọ́ yóò dáa fún yín but intafa yìí sọ wọ́n ti jam tọ́kì wọ́n ti fẹnu wú géètì. àfà yes sir. ẹni tìtẹ́ bá ti sọ ẹ lulẹ̀ ẹ free. èmi ò tiẹ̀ nídìí láti bá àfà yìí sọ̀rọ̀ torí pé bá ṣe wà yìí mo mọ orí èèyàn tí wọ́n jẹ́ pẹ̀lú sọ̀rọ̀ jáde. torí ẹ̀yin jẹ́ gọ́gù tí ń sọ nǹkan mo mọ orí èèyàn tí yẹn jẹ́ ẹ̀yin jẹ́ gọ́gù. mi ò lè máa fún wọn lésì because aṣọ ta ìsọ̀rọ̀ wọn ní nàdímùtù aláṣùkú tí magata wọn làkọ́jú nàdímùtù. èdè ìlú bàbá yín lẹ̀ ń sọ yàrá.
àwa ẹ lè wọ́dún mi ẹ mo kéré ní gan ṣé dèlú bàbá yín lẹ̀ ń sọ yẹn ṣéde lúgẹ́ni ìgbà tá a dórí òkè ṣéèkì mi tẹ́ fi lẹ́ẹ̀kan ṣé síbi mo sọ orúkọ fún yín yín pé yìí mo kéwú jù yín lọ ìgbà tí mo débí ṣéèkì lẹ́ẹ̀kan tẹ́ ṣé fi mo bá yín sórúkọ sọ̀rọ̀ yín kéwú àbí mo ṣéèkì sọ̀rọ̀ tẹ́ fi ìmọ̀. sórúkọ yín yìí ṣé orúkọ dáàdì yín ni ṣéèkì ṣé ẹ mọ̀ orúkọ tí bàbá ti yín sọ yín lọ́jọ́ súná ni ṣèyíkì tẹ́yìn fi sẹ́yìn tì àmì yín. accept but kẹ́kẹ́ so yín náà lò orúkọ tó bá wúyàn ṣe ń gbọ́ mi ló lè jẹ́ orúkọ gbà tí tó mi náà wù wá mí sọ ló kinní lè kan jẹ́ sì kò ṣe wá sí sọ pé tó èdè kàn yín ìlú pẹ̀lú mi orúkọ tó bá tèmi. wù mí mo lè sọ tó bá wù mí mo lè sọ àfà tó bá so wù mí n tó bá wù yín ẹ sọ kò kàn mí n tó wù mí fúnra mi lèmi náà sọ. tó bá so sì wù mí mo lè èyí bùn yín bàtẹ́ ti tọrọ bára lọ́dọ̀ mi òun tẹ́ ti wá béèrè òun sáhílà mo dé sáhílà mo dọ́dọ̀ mo dé díẹ̀ mo wọ́ díẹ̀ mo yí wọ́n àlejà ṣàgbé. sáhílà àlejà àlèmọ́jìrì ni ọ̀rọ̀ yìí pọ̀ o jẹ́rí bí mo ṣe wà bí mo ṣe wà àfà yìí. wa ganu sọ́dọ̀ mi ní ọba Solomoni àfà fẹ́ ganu ni òun àmọ́ bọ́ sí fẹ́ ganu ẹ bá ń béèrè 100,000 lọ́wọ́ mi inú mi dùn owó tí báwọn wọ́n fi tó ra pọ̀ blọọkì sórí ilẹ̀ mi ní kí n kó fún yín ni èmi ò mọ̀ bóyá ẹ̀yin ti ń kọ́lé lọ bóyá gbogbo owó lẹ́yìn fi ń jẹun gbogbo ọmọ fi ń yé yín jẹun báyẹn àǹfààní èmi ní gbogbo láti ọmọ di nǹkan tí bá ti mọ́lẹ̀ ṣe báyìí bàbá yìí ṣe sùúrù ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní inú mi proof ń bì báyìí ni o mo máa ẹ ma ṣe gbé screenshot jáde gbogbo tí n bá ti sọ fún yín ẹ ṣe mo máa ń bá sùúrù. àwọn DPO àwọn commissioner mo máa ń bá wọn ṣe tí n bá ń sọ̀rọ̀ àwa mo ò máa ń ní kọ́ mọ gbogbo record àwọn yẹn voice mi àwa ò kalẹ̀ ní DPO ní commissioner kódà tí n bá ti pa ẹsẹ̀kẹsẹ̀ ni mo fi ń jẹun èmi máa fi ń jẹun ni mi ní kankan tí mo wáyé mi wá ṣe lẹ́yìn oúnjẹ náà lẹ wáyé wá jẹ bẹ́ẹ̀ ni ọlọ́run jẹ pẹ́ àmì o àdúrà lẹ́sẹ̀ o. ṣé wàláì mo gbádùn yín ẹ̀ẹ̀kan ẹ má fọ́nra gbádùn balẹ̀ mi ni ẹ̀ ń ẹ má gbọ̀n bí gbádùn epo mi gbóná ni wàláì mo gbádùn yín wàláì wàláì ẹ tàláì má gbádùn mi o. wàláì ẹ̀yin náà kọ́kọ́ wò bóyá kẹ́kẹ́ fún mi give and take ẹ̀ẹ́dẹ̀ lè gbé gẹ̀ẹ́sì Ìlọrin èmi ò làwa ti wá ṣẹ́rí tó kan èmi láyé yìí kò ju pé bèmi á ṣe wà òkè láyà lẹ́sẹ̀ jẹun jíjẹ ṣẹ́rí ẹran ẹgbọ́n mi bíyẹ ṣẹ́rí kò sí ní tẹ́ fẹ́ sọ tó fẹ́ tó nǹkan táwọn èèyàn sì sọ sí mi lára wàláì ẹ fi jọ ànábì kan ni tó gbogbo tó wù kẹ́ fẹ́ sọ kí lẹ fẹ́ sọ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń sọ tó náà àtèmi àti yín àlìkíámọ̀ òṣù ọ̀ fún wa. ọba sọ pé àwọn ògbàgbọ́n pálíkì àmọ́ wà ẹ̀dẹ̀ ní àfa palace ní ẹ ti tèmi jẹ́ lèmi tẹ́jú ń bẹ́ẹ̀ sọ ṣe wà yẹn tèmi lèmi ń sọ láì mùsùlùmí lèmi wà náà wáyé tẹ́ máa fi wà nínú àfa palace ọba Solomoni wáì tí mi ò lè fi wà ń bẹ́ẹ̀ kílé tẹ́yìn náà wà nínú àwọn tó ń ta jàlámíà. kí lẹ̀ ń sọ sheik ẹgbọ́n náà ẹja farabalẹ̀ ká ṣàlàyé Ahmed Abimbola lorúkọ mi ẹ fi ṣèyí kílẹ̀ sẹ́gbẹ̀ẹ́ mo ṣe wá ní ẹpọn ilé àwa máa ń pọ́nyàn lé ẹni sùúrù tábàjọ́ ń fà ọ́ a máa ń pọ́nyàn lé. ẹ ti sọ fún mi lẹ́ẹ̀kan pé ta ló fi ṣèyí kì í sorúkọ mi ẹ rántí ọ̀rọ̀ tẹ́ ń sọ sẹ́yìn bọ̀ ni. náà àjọ ń wọnú ara wa ni tábà ti wọnú ara wa èmi ò tó lè sọ fún yín wípé kílé tẹ́yìn jẹ́ ṣèyí kì. tó ti yẹ yín báyẹn yín tí mò ń sọ fún yín gangan níbẹ̀ ni wípé yín tẹ́ ẹ sọ yẹn kò yẹ kẹ́ ẹ sọ ni tíyẹn ò bá tọrọ àlìmọ́ǹjìrì ẹ mọ̀ tí ẹ bá fún mọ́là ní 5 naira nísìn yóò dúpẹ́ yóò ṣàdúrà kí ló mọ̀ sí Yorùbá tí ẹ bá fún 5 naira ẹ wo owó yẹn lẹ́ẹ̀mẹ́wàá ìgbà tí mo wọlé ẹ̀yin lẹ ṣiṣẹ́ owó sí mi lápò. gbọ́ mi ìgbà tí mo wọlé tó bá ṣe wípé ebi ló ń pa mí mo máa sọ pé ẹjọ ẹ fún mi lówó kí n fi jẹun èmi gbogbo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn èèyàn wọ́n di ọ̀hún pé kí n pò lórí ẹ̀ ṣùgbọ́n mo ní láti ṣe àwọn àlàyé ọ̀rọ̀ wọ́n di ẹ̀mí mi náà mi báyìí náà. ẹ gbọ́ mi bí mo ṣe wọlé. kódà mo mọ̀ yín dáadáa àmọ́ èlé mọ̀ kí mo mọ̀ yín dáadáa bọ́ mi ní ti kò sọ̀rọ̀ tẹ̀ nídìí pé bí ẹ mọ̀ mí àbẹ́ mọ̀ mí àwọn tó mọ̀ òyìn náà máa ń ta ìyẹn ni à ṣe wá rí jẹ́ kí mi sọ ọkọ fún yín ìgbà tèmi wọlé mo sọ fún yín mo ní oore tẹ́ ẹ lè ṣe fún mi tó bá yẹ pé ẹ fẹ́ ṣe mí lóore èèyàn declare access ẹ̀ pé tí mo fẹ́ lélẹ̀ ni mo ní tó bá yẹ pé ẹ lè ṣe mí lóore pé nǹkan tèmi fẹ́ o mo ní kẹ́ ẹ fún mi lówó tẹ́ ẹ bá ní 200,000 kẹ́ ẹ fún mi ní 100,000 kí n fi bẹ̀rẹ̀ ẹ ṣe sùúrù ẹ jẹ́ sọ̀rọ̀ mi tán yẹn sọ̀rọ̀ kí n fi bẹ̀rẹ̀ jàlámíà mo ní tó bá dọ̀la màá bẹ̀rẹ̀ sí ní kiri rẹ̀ ẹ̀yin ti wá fún mi náà tẹ̀rí jàlámíà yẹn lórí mi ẹ gbé sínú tírí àbí. ẹ ṣe sùúrù èsì tó wá yẹ kẹ́yìn fún mi ni wípé owó tèmi lè fi ran ìwọ lọ́wọ́ pẹ̀lú tó béèrè èmi ò ní ẹgbẹ́ lòmíì sókè tí màá lè fún ní 5,000 ẹ bẹ̀rẹ̀ sí ní ẹ́ńtà mi ẹ̀ ń bú mi nígbà yìí máa sọ lọ sọ́bọ̀ ẹni mi ò lówó lákàntì kí ni mo àṣìfù láyé mi ẹ̀yin mọ kọmíṣánná ẹ mọ mínísítà ẹ mọ kan tẹ̀sí mọ páwa ò mọ́. no ẹ̀yin náà alágbára bì kan lẹ́bùn mi ni oníkálukú ló ní. èmi ò tiẹ̀ lágbára bì kankan lẹ́yìn kí n wá tọrọ owó lórí social media kí n sì fi jẹun mi ní kò sí rí tí mo rí. mo láìkí mẹ́ jẹ́wọ́ ara yín jàre oníkálukú náà ló ní ibi tó kù sí oníkálukú dẹ̀ ló ní nǹkan tóun náà. ṣùgbọ́n mo gbà ládùúrà pé ọlọ́run ó jẹ́ mi àti yín pàdé níbi kankan pè wá síbi kan pé ká wá náwó ń bẹ̀ mo gbà ládùúrà ọlọ́run ó jò rí bẹ́ẹ̀. ẹ̀yin tẹ́lẹ̀ ń tọrọ bára nísìn ẹni tó bá fẹ́ ṣe yín láàánú ẹtún ti fẹ́ nuwú géètì nísìn kẹ wá náwó aláàánú tèmi ò ní rò wá mi kó tó ṣe mí lóore ẹ̀yin àwa mùsùlùmí la máa ń rò wá èèyàn tá a sọ pé wọ́n ní wọ́n sọ pé pé èèyàn kan ká tó ṣe. mo lẹ́sọ̀ pé ẹ̀yin mùsùlùmí ni ìbánisẹ́ ti di kèfèrí ni. n tó bá wù mí mo lè dá ṣe bí kèfèrí tọ́lọ́ ní kí ṣe kèfèrí tiyín. no bá tẹ́ pé ẹ̀yin mùsùlùmí. mo ti kó wa pé àwa mùsùlùmí torí ní mùsùlùmí lèmi sí wà.
Ọlọ́run ní balaka yín yẹ ṣé ẹ mọ nǹkan tẹ́ ẹ sọ tó dùn mí ni wípé nǹkan kan náà ni wá èmi àti yóò kọ́mẹ̀ntì sínú mo ti kan ń náà. wò látà oyin jẹmọ kẹ́yìn ni ọba Solomoni ó gbé wá sókè determination mi ò mú yín number 1 number 2 ni wípé bàtẹ́ wá wọlé sókè ẹ̀ ń sọ fún ẹni tó fẹ́ fún yín lówó kódà bó jẹ́ 2 naira ló wà nínú àkáǹtì ẹ̀ mọ́ ìgbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹlẹ́fẹ́ ṣèyàn ló ẹni kí ọba Solomon ṣèyàn kan lóore àwọn náà wá ní kẹ́ ẹ̀ ṣèyàn lóore ẹni ẹ fẹ́ ṣe lóore tẹ́ ẹ bá fún ní 5,000 ẹ ṣe lóore ọ̀nà tíyàwó àtọmọ yín àtẹ̀yìn ó fi padà mọ́ bú ẹni yẹn lọ́la torí yóò tún béèrè bẹ́ẹ̀ bá fún mi 5,000 ní ìsìn tó wà káǹtì yẹn pé ẹ dákun bá mi owó tẹ́ ẹ fún ọmọ yín jó ni kò fi jẹun ó ti tán ẹ fún mi ní mi ṣùgbọ́n èmi wá sọ fún pé tí ọba Solomoni sọ lóru yìí ní èmi ti wá sọ fún yín wípé táwọn bá ṣe àwọn ṣe títí wọn ni ìyẹn kan lè sọ pé kò èmi ti wá sọ fún yín pé ẹ sà bàbá olówó oore tẹ́ ẹ lè ṣe fèmí ẹ fún mi ní 200,000 tẹ́ bá rí 200,000 fún mi ẹ fún mi 100,000 naira bó ṣe jàlámíà mẹ́wàá ló bá ká màá máa forí kiri rẹ̀ tó bá dá ọ̀la. advertise wa ń lọ lọ́tún lọ́sì Ọlọ́run níjó bàjẹ́ ajó wa o. bó ṣe jẹ́ nìyẹn. àmọ́ kán máa ń polówó kẹsẹ̀tì nínú tẹlifíṣàn wọ́n máa ní wọ́n máa polówó bá ti polówó wọ́n máa ní grab your copy wọ́n á ní now so intanet náà fẹ́ grab lórí péèjì ọba Solomoni lénìí ṣé wọ́n wò bóyá ẹ padà rẹ nìkan tí ó padà ṣàánú yín tí ó padà tẹ̀wọ́ sí. ṣé mi lálejò níbi bí abẹ́yìn. no àwọn ìṣẹ̀mú wá sí ìbàyí mi ò ń ṣe àáfà. ẹ mo ní ṣé mi lálejò abẹ́yìn. no ẹ mọ̀ gbọ́ ìyá àáfà àbí báyìí ẹ tí ì dáhùn ìbéèrè àwọn mi àjà àáfà àbí kan. ẹ tí ì dáhùn ìbéèrè o. ooo. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ Mufasiru ló ni mí o. yes and then ẹ má béèrè kọ́ńtù yẹn lọ́wọ́ mi ṣé bẹ́ẹ̀ lẹ́ mọ̀ mí dáadáa and then èmi béèrè lọ́wọ́ yín ṣé mi lálejò ń bì àbí ẹ̀yin lálejò bá a sì ṣe ń sọ̀rọ̀ tẹ́ ń stress mi yìí èèyàn 2 mẹ́ta lè wọlé níbi bí ọ̀ kí n máa sọ fún wọn báyẹn kán dẹ̀ máa fẹ́ mi lówó síbi kí dẹ̀ máa fà láti ràn yín kí ló ṣe. ọ̀nà tó ń kálukú fi ń rówó ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ọ̀nà mo fi rówó ṣé àfọ̀ṣẹ́ mo fi sẹ́nu báyìí àbí kìíní kan mo fi sẹ́nu ṣé rí ẹni tí ò bá ti gbà fẹ́ẹ̀yàn kò lè gbà fọ́lọ́hún. èèyàn wo. èèyàn láàmú rí àlè rọ́lọ́hún. ẹ gbàdúrà pé wọ́n múná dé nílé yín sínsìn ká fi gbà fún yín. kí n sọ pé kí ni. kọ́ múná dé lọ́dọ̀ yín sínsìn ká fi gbà fún ṣé yín. èmi ń ṣiṣẹ́ nepa bí mo sọ fún pé àìjáfà tèmi tí mo jẹ́ wáyé tí mo fi wá fẹ́ gbà fún yín ẹ jẹ́ n tún yín náà sókè díẹ̀ sí. ọ̀nà wáyé tí mo fẹ́ gbà fún yín. ọ̀nà tẹ́ ẹ lè fi gbà fún mi ni pé ẹ gbà fún bọ́lọ̀ bá ṣe ṣe mí. bó lọ́lọ́run ṣe ṣe yín ojú yín ò fọ́. ojú mi ò fọ́ ọkẹ́ ẹni tó bá ti ọ̀dọ́ ẹni tó bá yarọ tó ya wèrè Nàìjíríà lè máa ń ṣe láàánú náà tó wáyé pé mo ṣe gòkè yẹn. ẹ sí Nàìjíríà Burkina Faso lẹ́yìn wà. tó wáyé pé mo ṣe gòkè yẹn mo ti wá bú sẹ́kún sí lọ́rùn pé bàbá ẹ dákun kinní kan ẹ ní máa ro gbẹ́jọ́ tẹ̀ ń ro yìí èmi dé. ojú náà jojú ẹni tí ń béèrè àánú Ọlọ́run sì ṣàánú. èmi dé àánú tọ́lọ̀ èmi máa ń ṣàdúrà kan àánú tọ́lọ̀ máa ṣe fún mi tí ò ní ní kọmitì nínú tí ò dẹ̀ ní stress mi tí ò ní sọ wípé ṣé mo lè ṣe ìrọ́bù kinní kan àbí mi lè ṣe ìrọ́bù kinní kan ò lè mi máa ń tọrọ oore tiyín yóò mú rọ́bù dání oore tiyín kódà yóò mú Chinese rọ́bù gan dání yóò mú wàhálà dání so èmi ò sì bẹ́ lọ́run rú oore báwọn yóò mú kálámù náà ó lè dání. mọ sóore tó mú wàhálà dání òun náà Ọlọ́run máa darí oore wàhálà só náà ni. ẹ ṣeun púpọ̀ Ọlọ́run ó gbà fún wa. bó ṣe tán jẹ́ nìyẹn ẹ fara mọ́ jàlámí àyín kẹmọ tà á ṣe ráwa tí. kí ni ń ka yín lára níbi jàlámíà kí ni ń ka yín lára tí ẹ fẹ́ nìkan bá yín sẹ́ǹdì síbi tẹ́ àwa wà. táwọn polówó ọṣẹ ta láwọn wo ìgbáwó àwò ẹ̀fà wa náà sáyé tiwa tó bá ti dọ̀run Ok. ẹ̀yẹn mọ̀ wà lìjẹ́ náà lọ. Ok, ẹ̀yin náà ń wẹ ọṣẹ báyìí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ́ ẹ máa ń ṣọṣẹ. èmi èyí sọ máa lé ilé ọmọ Yorùbá ni mí ọ̀tọ̀ láyé pé mo kéwò ọ̀tọ̀ láyé pé àwọn bàbá wa ló ní kinní gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń ṣe tẹ́ ń parọ́ pẹ̀ ṣe látàsìkò yìí lọ ayé yóò bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ni. but yín tẹ́ wá sọ yìí nísìnyí tí a bá fi lè padà ṣe investigation tí yóò bá jẹ́ nǹkan tí mò ń ṣe ṣẹ́mẹ́kẹ́ ẹ ti make offence. mi ò dárúkọ yín mo ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe pátá ẹ̀yin yẹn Yorùbá lẹ̀ ń lò Yorùbá ẹ̀yin yẹn wọ́n yìí sọ pé ẹ̀yin àwọn tẹ́ gbogbo àwọn ẹ̀yin yẹn lò. gbogbo iye yín tẹ́ ẹ bá ń wọ ẹsẹ̀ tẹ́ ẹ ń jásè jẹ tẹ́ ẹ ń lo ẹbu tẹ́ ẹ ń já ewé tẹ́ ẹ dẹ̀ tó wá ń parọ́ fáwọn èèyàn wípé àdúrà nìkan lẹ́ ń fèsì látàsìkò àwọn yìí tó bá ń yóò ṣe. bẹ̀rẹ̀ sí ní mọ burú ni. ìyẹn àwọn tó bá ń ṣe. tọ kò jù bá ń lọ so tẹ́ ẹ bá ti ṣe bá àdúrà èpè yẹn ò because kàn ẹ ní. jẹ́ kí n sọ kíní kan fún yín yes sir. West Nation mo kí ẹ dákun mo fẹ́ fún ẹni yìí lésì ni mo gbúdọ̀ fún wọn lésì ṣe rí intention yẹn bẹ́ẹ̀ àwọn kan ní aláṣẹ àwọn kan ò ní fi nǹkan sẹ́nu kan tó sọ ó kọ́ lọ́run lásán náà máa pè é kí gbogbo nǹkan sọ látara kò sáà ẹni tó ṣe pé àbí ayé yín kan ó burú àbí ayé yín kan ó dàrú ó ti yẹ ń báyẹn àwọn kan sì ló ní àṣẹ àwọn kan sì ní wọn mọ bọ́ ṣe ń lò ẹ̀mọ́ kẹ́lómi ẹ̀ṣẹ̀ lọ́mọ gun ewé àtẹ̀gbò àmọ́ àwọn kan ní tíra ó kọ̀rẹ́ lásán wọn kàn wí
ọ̀rọ̀ yìí ò mọ́ bọ̀ ẹ̀mọ́ ẹni sùn ọ̀rọ̀ yìí ò tí ì fa ọ̀rọ̀ ilé pé ẹni tó bá ń ṣe ó ń ṣe fún ilé ayé rẹ̀ kádàrá rẹ̀ wàhálà òfò ayé ti ẹnu ẹni tí ò bá yìí ẹ wá ní sọ pé ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe ṣe máa kí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó wà nínú rẹ́kọ̀d tá a jọ ń sọ yìí tó kí ẹ bá fẹ́ rìpíìtì ẹ̀ wọ́n bí ń léèrè wípé kí ló tó fi sọ fún wípé ẹ̀yin tẹ̀ ń ṣe ṣó o ká mọ́ ní ọwọ́ bí kí wọ́n sọ pé èèyàn gé orí èèyàn tó o bá ti ká mọ́ lọ́wọ́ o máa prove evidence tó o bá ti prove evidence o máa sùn ẹ̀wọ̀n. ìgbà tí mò ń sọ̀rọ̀ ṣé mo dárúkọ yín sínú ọ̀rọ̀ mo ní gbogbo ẹ̀yin tẹ́ ń wẹṣẹ ẹ nílò ẹ̀yin láyé bẹ́mi ṣe lè gbé Yorùbá tèmi kalẹ̀ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń Yorùbá yín ò wẹṣẹ gbádùn Yorùbá yín nídìí kó lọ sí sick bed kẹ́ lọ bá mi ṣe ìtọ́jú ẹ̀ wá ní ilẹ̀ Lárúbáwá àbí ní Mẹ́kà àbí bẹ́ẹ̀ kọ́ mo tó tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo iye ẹ̀yin tẹ́ ń wẹ ọṣẹ tẹ́ ń jáse jẹ tẹ́ ń lo ẹbu tẹ́ wá ń bọ́ síta parọ́ fáyé wípé ẹ mọ̀ dédìí ẹ o ọ̀nà àánú ni o àwọn kèfèrí ló máa ń ṣe o gbogbo iye yín látàsìkò lórí yín á bẹ̀rẹ̀ sí ní burú ni. ẹ sọ̀nà àṣẹ méje ọ̀tọ̀ọ̀tọ̀ tíyẹn lè fi mọ̀ pé ọ̀rọ̀ tíyẹn bá sọ jáde báyìí àṣẹ ó sì mọ̀ ògùn ìmọ́lẹ̀ àṣẹ ò sí lára yín ẹni sùúrù jọ ìmọ́lẹ̀ àṣẹ ò sí lára yín mo gbà mo sì ní nǹkan tí mo lè wí ń bíbá yín nísinsìn tí mo sì lè pè yín ní ṣoògùn tó ṣe kẹ́sì mọ́ rí àbàràbàrà inú ayé but ọba Solomon ò fẹ́ ẹni sùúrù ẹni sọ ìmọ̀kẹ́ bàtẹ́ ń sọ mi sọ ọba Solomon ò fẹ́ violence ó ti yé báyìí wọ́n dẹ̀ mọ́ sọ pé there is difference between quality and quantity ọ̀tọ̀ ẹni sùúrù ọ̀tọ̀ ní gbà fún ọ̀tọ̀ ní gbàdà ọ̀tọ̀ ní sàfú ọ̀tọ̀ ní sàdà ṣé wàá rí i pé bóńkálùkù ṣe ń lo ti ẹyin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó wá ní lọ sí ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù kó wá mọ tẹnu bọ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ẹ̀kẹ́ ẹ ti dá ọkọ̀ Jàlámíà bí báyìí níṣẹ́ ó ti tó bí 200 times. ìgbà tí mo dárúkọ Jàlámíà ṣé mo sọ fún pé nǹkan burúkú ni ìgbà tí mo dárúkọ Jàlámíà ṣé mo sọ fún pé nǹkan burúkú ni àbí mo sọ pé àwọn tó ń ta kò ní dá fún wọn àbí mo sọ pé àwọn tó ń tẹ̀ nànú ni wọn àbí mo sọ pé àwọn tó ń ta àwọn ìnímọ̀lẹ̀ lára àbí mo sọ pé àwọn tí wọn gbogbo ìgbà tẹ́ ẹ ti débi látẹ̀kàn báyìí ẹ ti sọ fún bẹ́ẹ̀ nìṣẹ́ ni mi ò ní nǹkan àṣẹ lára mi ò lẹ́yìn kinní kan lára. mo mọ tí mo rí ni mo mọ tí mo rí. ṣé wàá rí tẹ́ ẹ rí yẹn ṣẹ́rọ̀ mi yé yín kì í ṣe nǹkan tọ́lọ́run ọba fún yín rí torí pé ẹ rí kankan. ṣé mo sọ fún kí mo mọ owó ṣẹ́ǹsì. ojú lẹ́yìn fi jọ́ọ̀jì ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe fojú jọ́ọ̀jì ẹ̀ tẹ́ ẹ ti sọ fún mi pé mi ò ní mọ́lẹ̀ lára yẹn àyàfi tó wáyé pórí bẹ́ẹ̀ nìkan lẹ̀ fi ní wọná. àlọ́ba Solomon sílẹ̀ nìkan kan ní wọná ṣé ẹ ń dáná súyà ni. ṣé bí n táwọn fẹ́ nìyẹn n táwọn sọ opinion tí wọ́n nìyẹn èmi àti ìlàjọjọ́ ń sọ̀rọ̀ ẹ̀sìn level. ọba Solomon gan fi wá káàṣì kúrúsì ní àwọn gan gbádùn wa ẹni sọ kíní kan fún yín. tó èmi àti yóò sínú ẹni tó lè máa káàsì kúrúsì àbí nǹkan àǹfààní lẹ rí lálẹ́ yìí tẹ́ fi wọlé recharge card tán sì fún yín lálẹ́ yìí ẹ lọ síbi tó yẹ kẹ́ ẹ lọ sí ó lè dọjọ́ mi kẹ́ má rí mọ́. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ lẹsọ àmọ́ kì í ṣorí péjì yín tọba Solomon bá dàbí tiyín nǹkan ti dàrú ti kẹ ọba Solomon dàbí tiyín ni torí ẹnu yín ti pọ̀ jù. ẹnu mi pọ̀. tọba Solomon ò bá sọ̀rọ̀ ẹ ti kọ́ ẹ̀kọ́ bíi mẹ́jọ lára. tó bá jẹ́ pé ọba Solomon ju àwa mùsùlùmí ti wá. bàtà yìí dé nísìn ara yín gbọ̀n bí epo gbóná ni. ok ìbú yẹn náà lẹ sì ń pè mí mi ò tí ì bú yín báyìí tara yín ti le. náà tó bá ṣe pé ọba Solomon. sheik ahmed ẹ lè wọnú mi. ẹ máa gbọ́ mi tó bá yẹ pé ọba Solomon jọ gbogbo àwa mùsùlùmí tó jẹ́ pé ẹ̀sìn nìkan la máa ń gbèrú sórí sọ̀rọ̀ mi yé yín ẹ ní láǹfààní àti dorí láì fún bí láti wà mọ́ sọ̀rọ̀. náà ni mò ń sọ pé ọba Solomon ò jọ yín nígbà tí ò ti jọ àríkọ́ṣe wo lèèyàn fẹ́ kọ́ lára tiyín ẹ débì ẹ ń bú mi ẹ débì ẹni mi ní wọlé ẹ débì ẹ lọ́dún báyìí ẹ bá mi lẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n gbé yín wá sókè nígbà tí mo wà ní báyìí ni àti bíi 2 hours. gbogbo àtìgbà tẹ́ ti wà ń bí dátà náà tẹ́ ti ń sọ̀rọ̀ sáwò sí bí. ẹ̀wọ̀n ò gbé yín sókè nígbà torí pọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ṣẹ́ ń gbọ́ mi àtàwọn bá ti wọ òkè agbogbo àtàwọn palace tá a bá ti lè wọ òkè nísìn àwọn ó change pé ọ̀rọ̀ pé èèyàn kan lọ́lọ́run wà èèyàn kan ní kò sọ́lọ́run mo á tún sọ fáàtì fún yín lénìí kẹ́ tó lọ dìímú kí n tún di olórí èṣù lọ́dọ̀ yín lénìí àti báíbù àti kùránì àti ṣẹ̀ṣe rọ́bìṣì gbogbo wa ń ṣe àwọn kan ló kọ́. What is the meaning of the fact? What is the reason why of the fact? mi ò ráyè àti mọ bá yín ṣàlàyé yẹn mi ò ráyè àti mọ bá yín ṣàlàyé yẹn tẹ bá sọ wípé Ọlọ́run ló kọ́ ìgbà olè rọ́lọ́run rí ìgbà Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ẹ̀sìtì ọjọ́ wo lọ́lọ́run wà. aláìbí ò dá o tẹ́bí bá pààyàn dé stage kan ìyẹn ò mọ wíwí kù ìyẹn ò bẹ́wọ̀ gidi. ẹ ṣe mọ̀ pé lẹ́yìn ni mo ti wá jẹ tàná ìyàwó àtọmọ yín àti fámìlì yín àtẹbí yín ló bọ́ mi lánàá náà. ebi ò dá o Ọlọ́run fi yà jẹ wá ẹ má wọrí èmi ìyẹn ò ní gbogbo ewu tẹ́bù ìyẹn ò ní mọ́ sí 5,000 naira àwa ṣe fọ́lọ́ ni. ṣe rí 5,000 naira yín. tẹ bá tó bẹ̀ kẹ́ ṣe padà.
ọmọ ẹlẹ́ni yóò fi jẹ ṣàwámà láàárọ̀ la 5,000 ṣàwámà. yóò sà lọ ibì kan. Mo ti sọ fún yín, mo ní tán bá bí yín dáa ẹ jẹ́ ọjọ́ pò wá sápèjẹ kankan wá náwó ń bẹ̀. irin ilé lọ sí òde bíi ti yín báyìí àwọn òde fọwọ́ bọ́jú lẹ́yìn mọ́ ń lọ. bó bá yẹ pé nǹkan mi lè wá fẹ́ jẹ́ ká ṣe wà lè mú location kẹfì mọ̀ pé Ọ̀rọ̀ a lè yín ò kó lè sí. ìgbà wa lọ. Ọ̀rọ̀ yín ò lè sí. ó ti yẹ yín báyìí ẹ rí i pé ẹ ṣe mo gbádùn ọba Solomoni wọn mọ̀ pé àáfàá sáfà ó kọ̀ọ̀kan náà lójọ bẹ̀rẹ̀ ó kọ̀ wá kájọ bára wa pò Èmi ẹ àti máa yín jẹun ò ní lè máa ẹ̀tọ́ wò. bẹ́ẹ̀. Ẹ fẹ́ ṣe ó pọ̀ fa fìlà àmọ́lá fíìmbò ẹ fẹ́ ṣe 5,000 kí ló kàn mí pẹ̀lú púpọ̀ kí ló kàn mí pẹ̀lú yẹn. àkàlẹ̀ mọ́sọ̀ gbọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ni kó mọ̀ di pé wọ́n mọ̀ mú òun yẹn kalẹ̀. Ẹ fẹ́ ṣe 5,000 naira ẹ wá ariwo wa pọ̀. kí ni tí ń sẹ́yìn lẹ ẹ wá lówó fi ni iṣẹ́ ṣayọ̀. òun náà ni òsínú àkáǹtì yẹn á ní ẹṣọ́ àfẹ́lẹ́bù yín ká screenshot fún yín òsíṣẹ́ wa òsímọ̀ṣẹ́ wa o. ẹlẹ́ni tó bá ní nǹkan kò tún nídìí kó mọ cap ó yẹ ẹṣẹ́ àfẹ́lẹ́bù yín máa ṣe UBA fún yín sínsìn mi ní ṣe òpè fún yín. kí ló kàn mí pẹ̀lú ìyẹn ṣé ẹlẹ́ẹ̀lóbi ń pa ayé tí wọ́n ń gara ẹlẹ́ẹ̀lówó lọ́wọ́ a sọ̀rọ̀ 100,000 naira ẹ ní ṣe 100,000 tó pẹ́yìn lẹ́sẹ̀ sówó síbẹ̀. ṣé mi ẹ tọrọ bára ẹyin tó bá wùyàn ni yóò fún yín ẹ yà appreciate mi. ṣé bẹ́ẹ̀ ilẹ̀ fẹ́ ṣoore. mo fẹ́ sóore ẹ wá mọ oore tí mo fẹ́ ṣe. oore o lẹ ní lọ oore tọ́lọ̀ ò bá ṣe fún yàn ẹ̀yin lè ṣe. tálíkà ni mo ń la gidi jù. tálíkà ló ló wá máa ń ṣàgídí san jù ní lórí ìwà jù. dénìsì. tálíkà tí ò ní nǹkan tí ò jẹ ẹ open tí ò jẹ camera láwọlà. yìí kan rẹni tèmi àti ẹ̀ta àjọ alágídí náà àwọn méjèèjì. nǹkan láìkì yín ni ẹ má láìkì mi o aláìmọ láìkì yín. èèyàn tẹ láìkì lọ́sẹ̀ tó kọjá wọ́n ròyìn ibi tó wà ní ìsẹ́ má láìkì mi. ẹ̀rọ àwọn tá à ń sọ nù látà kí fún máìlì sàlákàbí yìí lé mi ẹ tú ẹ ẹ bá ṣe tú tẹ bá tú látà kí fún máìlì sàlákàbí yìí lé mi. ẹ ṣe ewu yẹn ń gbá ni o máa mọ̀ wò bí àgbé tí kà wá sórí èdè láìpẹ́ ìlú bàbá yín náà nìyẹn náà. bọ̀ tí n bá fi lè sọ wọn ò ẹ tó bẹ̀ kẹ́ tú tẹ bá tú. ẹ mo ti bá yín sọ mo lẹ nímọ̀ jù wá lọ ó kàn yẹ pé mọ̀ tẹ ní òwúlò fún yín dé. ẹ̀rẹ́ yìí tó wúlò fún lẹ́fí ń tọrọ bára. èyí tó wúlò fẹ́yìn lẹ́yìn fi wá ń bú èbúté fi ń àtàkì yẹn. àbí ṣe bá nàbí ṣe kọ́ yín nìyẹn. èmi àti bá nàbí ṣe kọ́ yín nìyẹn gbogbo mọ̀ tẹ kọ́ nílé kí tẹ lọ àìmọye ọdún sí tẹ lọ dààmú sí ẹ wá fi ń ṣátà àfẹ́ gbẹ̀yìn lórí mídíà á ẹ kéwù ẹ nílà káyì. àáfà yìí àní ẹni sùúrù ẹni tó bá wọn ní ẹni abálábà ní ẹ bàbá kéwù làákàyè wá sọnù fún yín ẹ wá rẹ lómi fi kéwù yín àtàkì kó wá di àfà bíi ti yín. sórí ni ẹ gòkè wá láìpẹ́ yìí. làákàyè sọnù fún yín bẹ́ẹ̀ ṣe lẹ kéwù tó tẹ nímọ̀ tó kódà bẹ́ẹ̀ ṣe kéwù jù mí lọ tó ẹ wá lọ́pọlọ tó mi wọ́n àṣẹ o. bó bá ṣe wá lè jọ wí yẹn táyé lè fi gbádùn wa ẹ tó bẹ̀ kẹ́ gbé Gẹ̀ẹ́sì. ẹ mo sọ fún yín mo lẹ mọ kéwù jù mí lọ bọ kò sí làákàyè sí fún yín ni mo ń sọ. èyí tẹ wí yẹn ó yẹ kẹ́ ti rí àánú kan. ìjọ tèmi ti ń gbà àánú bò lẹ́yìn wa. ẹ tẹ ó múra rí ni àbẹ ní pásítọ̀tù. ẹ mọ̀ pé múra tẹ lọ tẹ dé ẹ mọ èèyàn tó ti fi gbà síṣẹ́ sádùúgbò. àní iṣẹ́ kọ́ náà ń bẹ lọ́hùn sí. wọ́n ti fún yín ní tíkẹ́ẹ̀tì àlìjẹ́nnà nígbà tẹ dé láti múra pé tẹ bá ti àfà ganuwa òkè wọ́n ní kẹ́ Ọlọ́run kó ṣe ọ̀nà ńlá. tèmi ni mo ganu òkè àbẹ́yìn ganu wá bí ẹ mà ní tìjú o ìtìjú mà sọnù fún yín o bẹ́ẹ̀ ṣe wà mo lè sọ fún ọba ní ìsìn pé kan drop yín ó sì jà. mo ní látà kí fún mọ́lẹ́ sàlákàbí ilé mi ẹ dákẹ́ ẹ tú fún mi. èmi ń sọ fún yín pé yín nímọ̀ jù mí lọ bẹ́ẹ̀ ní làákàyè. wọ́n pera ẹ̀ ní ṣéèkì ó pera ẹ̀ ní ṣéèkì. ẹ ṣe kò sì lè tú kéwù. ẹ ṣeun. ó yá ìdí náà sọ̀rọ̀ tàlẹ́ mọ́sítẹ́ kí n máa tú. àní mi ò tún mọ̀. ìrọ́tọ̀ lẹ̀dí iná ní àmì tàlím ẹ ṣe ìrọ́bù ẹ̀ àní mi ò tún mọ̀ yẹn náà torí ẹ̀yin kéwù kò sí làákàyè fún yín. wọ́n bá pè yín sóde wọ́n bá ní pé kí ló bà wọ́n jẹ́ kí ló tún un ṣe kí ni a fi dáhùn ọkọ̀ ẹ ṣe gan God bless you. ẹ ní rí sọ ẹ ṣeun. ẹ̀dẹ̀ pé ayé ń ṣèkì ẹ lọ tún gbogbo tẹ̀ ń ṣe yìí ṣe o lẹ́yìn àní mo gbà ẹ̀yin kéwù báyìí kò sí làákàyè sọpọlọ kéwù tí ń tẹ kékeré ìdílé fi ṣe káàkiri. àfa àtìlẹ́ pé ayé èmi ò sọ fún yín ni. tèmi náà lèmi náà bẹ́ẹ̀ ṣe ń sọ tèmi fún mi báyìí èmi náà ń sọ ti yín hàn yín fún àyẹ̀ ti sọ fún mi báyìí pé èmi ò ní mọ̀ mo gbà. àtọ́jú ọba Solomoni mo fi ń sọ. èmi náà ń sọ fún yín wípé ẹ ní làákàyè ẹ̀kàn kéwù ni. free word ni na free word. ohun tó bá wù yín lẹ lè sọ sí mi lára ṣùgbọ́n dádì yín kọ́ ló kọ́ mi ní nǹkan tí mo fi ń kírun dádì yín kọ́ ló sì kọ́ mi ní tí mo fi ń sẹ́sì dádì yín kọ́ ló sì mú lọ lé kéwù. ó túmọ̀ sí pé n ò jẹ́. so n táwọn bàbá yín bá kọ́ yín. torí ẹ ti sákùn létí pẹ́. ẹ ṣe. tẹ́ ẹ bá sákùn létí pẹ́ ni wọ́n á mọ̀ gba bára lórí mídíà. ẹ ṣe o. náà ló fi jẹ́ kẹ́ lè bú bàbá ń bàbá. ẹ ṣe o. ó jọ yín lójú. ẹ ṣeun mo gbà. ó ti yẹ yín báyìí ẹ lè gbé Gẹ̀ẹ́sì o. mo gbà. bàbá tún lè sọ pé ká jáde lọ́la ká tún ṣe fídíò ẹ̀ lórí tálákà òṣì tẹ́ ń bá káàkiri ẹ rí 5,000 yẹn náà tẹ̀lé. a gbé yín fún Gist Love. ẹ lọ gbé lọ.
ẹ gbé lọ. ẹ lè sọ pé èèyàn kan tálákà bára lẹ́yìn fẹ́ gbà. Ṣé èmi ò bá yín jiyàn, mo jẹ́ kẹ́ ẹ mọ̀ pé alágbèlè mi mò ń ṣàgbé kiri orí mídíà ni. ẹ̀rí ẹ̀dẹ̀ lè tún lè sọ iṣẹ́ wà nílẹ̀ tó lè ṣe àfà. Ok, iṣẹ́ wo ló wá fún mi tó ní kí n ṣe? èyí tẹ́ ẹ ti gbà yẹn tẹ́ bá dájọ́ tẹ́ bá fi ń ṣiṣẹ́ ṣé ó gba àwọn tó ń fún yín ojúmọ́ yẹn náà ṣé àwọn náà níṣẹ́ náà àwọn náà ń làágùn wọn ṣe wàhálà ni. Èló ló ti fún mi rí, èló ni fámìlì rẹ tẹ̀ fún mi rí? ẹ̀rí àwọn tá à ń sọ nù àní kò lè jọ yín lójú. Nígbà èmi tí ò ní bú fámìlì torí wọ́n kọ́ àwa nílé rẹ̀ bọ̀ tí n bá wọnú yín mo máa wọnú yín tààrà. tó bá débì tó bá jẹ́ pé o lẹ́kọ̀ọ́ ni bó ṣe ń sọ̀rọ̀ yẹn ò ní máa ẹ́ńtà mi pé kéwù lè. àfa kódà tó ní yọ ẹ́ kò nínú orúkọ yín torí ìzánà taka sẹ̀fíù fàlámù tùjíbù àmọ́ tùjíbù yẹn á wà fún níjà wábà níbì kan tá a bá fún níjà wábà níbì kan yóò fi wá ọ̀dà dípò òun náà gọ̀. kò wá sí rèsì tó wù kó lè fún mi tèmi ò ní wá dá padà fún ẹ. ìwọ dẹ̀ máa sọ kéwù rẹ̀ ó máa sọ ní sọ kankan má dẹ̀ máa wẹ̀. bẹ́ẹ̀ sọ pé ẹ̀ ní sọ̀rọ̀ kan ẹ máa padà sọ̀rọ̀ mo jẹ́rìí yín. wọ́n ló mọ bari 5,000. àtúntò tó ti sọ̀rọ̀ ọmọ àlè ní ibẹ̀ yìí sọ̀rọ̀ ọmọ àlè gidi. mo gbà bẹ́ẹ̀ sọ pé ẹ̀ ní sọ̀rọ̀. mo gbà ṣùgbọ́n kò dá mi lójú pé bàbá tiẹ̀ kan kọ́ ló bí ẹ bó ṣe wáyé. aláì stupid gan àfa àmọ́dì. ó gọ̀gán o. ẹ láàmọ̀ lò fún yín. ẹran ni ẹ o kàn ríyàn sọ fún ẹ. ẹ rí kódà ẹran tún wá ṣẹ. ọba Solomoni sọ pé ẹran ní gbogbo wa ọba Solomoni sọ pé ọba ní gbogbo wa. ẹ ṣe bí wọ́n disagree lẹ́ẹ̀kan pé wòye ṣe ẹran ó dẹ̀ ti wù ẹran kó tó kún mi. ẹ̀kọ́ ta wá kọ́ lára wọn náà nìyẹn but ẹran titi yín bẹ́ẹ̀ wà yìí ẹran titi yín kì í gbé ńlé ẹ̀ka ń gbé ńlé ni. ibo lẹran tiẹ̀ máa ń gbé. kódà bẹ́ẹ̀ ṣe wà yìí gan ó dà pé sákò ń yábà pọ̀ òsì ni bí mo ṣe ń rí. bẹ́ẹ̀ ni sọ mọ̀ pé wèrè ló máa ń dá wèrè mọ́ àjọjọ sá ni bí mo ṣe sá lẹ́gbẹ́ lápá òsì wọ̀ sá lápá òsì. ẹ bá fẹ́ lò ní kí ó bá yẹn ẹ lè ní àlè árífù yárífù lẹ̀ yárífà. pẹ̀lẹ́. mo bí ọ̀dà kó gbé gẹ̀ẹ́sì ni. ẹ láàmọ̀ lò fún tàbí kú lórí láìfù yìí tó dáàmú pẹ̀lẹ́ ti eyín báyẹn intanet dẹ̀ sọ jáde lẹ́nu. over 5,000 naira. kí ló dé tí 5,000 yẹn ń ka yín lára báyìí. 5,000 èmi ń jẹ́ kó mọ̀ yìí pé o ò lóore tó lè ṣe mí lọ́dọ̀ ni. tọ́lọ́run bá rán yàn sí yẹn lè má ṣe náà. bó bá jẹ́ pẹ́lú mi náà ló fẹ́ ṣe fún kọ̀rọ̀ yàrá èèyàn mélòó ni wọ́n ń ṣoore fún tó bá yẹ kó ń ṣoore fún yòó ni máa sọ pé èèyàn kan ò ṣe kinní kan èèyàn kan ṣe gbàṣà o pé mi ò ráyè tè. àfáà mi àgbà kan ló sọ̀rọ̀ mbẹ̀ mú bọ̀ àlìkàlífà ọlọ́run níjó bàjẹ́ fún yín àfó lè kàǹkan tẹ́ ẹ kọ ẹ má bínú ẹ bá bá wọn interpret ẹ má bínú mo fẹ́ ní kí n wọnú àfáà díẹ̀ ni àfáà kọ kéwú sálẹ̀ ni wọ́n ní kí ló ta fi ń ṣe báyìí mo rí pé ẹ lè ka kéwú yẹn àfáà fẹ́ bọ ọpọlọ yín jẹ́ ni ẹ̀yin tẹ́ lè kọ tẹ́ lè kà á kéwú ni ọdún mẹ́jọ ń lè kéwú ó sì ń wúlò a sì ń ṣoríire ń bẹ kódà kéèyàn má ì tí kọ́lé parí ṣó ti yẹ báyìí mo sọ pé ogun tí n bá sọ lórí láìwé mo ní proof tí n bá fẹ́ screenshot account balance mi sì mo máa gbé sórí kínní TikTok ti ṣe lọ́nà tó free ó ti yé báyẹn kódà kéèyàn má kọ́lé lọ tó bá ti ya fọ́tò rẹ kalẹ̀ ó gbé síbẹ̀ wọ́n sì rí fọ́tò rẹ ń bẹ ìwọ ló ní tòótọ́ tí yé yín báyẹn ẹ mọ ní sùúrù bá tẹ pé káyín láàfà ẹ fẹ́ gba bára lọ́wọ́ àfẹ́ ẹgbẹ́ yín wàhálà ló ṣe ẹ mọ ra wíwo tó pa ẹ wá bá mi rajà ẹ wá bá mi rajà o ẹ wá mi ṣe wàhálà báyìí o ẹ mọ ya ariwo tó pa ẹ wá ṣe bí ìwà tẹ́lẹ̀ wọnú èèyàn àwo tún fún àwọn èèyàn lówó ń bá mi wọnú ẹni yìí ni tí ó bá tún rí ọ wọnú yóò tún wọnú rẹ ń bò mí ẹ mọ ṣe báyẹn mọ àfà yìí ṣe ti gbọ́ àfà sáfà ló sọ ọ ìpọ ọba Solomoni ń gba fàájì ni kí Abacha mọ gbádùn tiwọn wọn sọ pé mi pọ ọba palace ni ọba gbogbo ayé làwọn lè ọba gbogbo ayé gbogbo èèyàn ló ń jàǹfààní wọn ìyẹn mélòó ló jàǹfààní lára rẹ kéwú mélòó ló ní ìyẹn mélòó ló ti jàǹfààní bí kéwú tó mọ ó wá fọwọ́ lẹ́rán bí mùsù tó mú mẹ́ran yó ó wá ń wò bí Súlè Bàǹtù ó ń wò bí Súlè Bàǹtù òun sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nísìnyí ó sọ̀rọ̀ bí ẹni tó mọ̀ ọ́ sọ wọ́n sọ. mo ní bàwí. àwọn oníbàáwí ló tún fi sọ̀rọ̀ yọ ọmọ àlè níyàwó. àwọn tó bá mi wí. àwọn wo ẹgbẹ́ ní òfò lọ ẹgbẹ́ ní òṣì tó. mo ti dákẹ́ bọ́n ṣe mẹ́sẹ̀gì mi ṣùgbọ́n mo mọ̀ yí pé tó bá jẹ́ pé àwọn bàbá tó bí ẹlẹ́kọ̀ọ́ ò ní hùwà bó ṣe hùwà yẹn tí bá ti wá sọ nǹkan mi lẹ́yìn tó bá wẹ̀. ẹ tún sọ mi mo fún yín láàyè ẹ tún sọ mi pẹ̀lú ògùn ẹ tún sọ mi ẹ tún sọ mi alẹ́ ẹlẹ́yìn mi ò mọ̀ lò fún yín táyà fi kún lórí láìpẹ́ tó bá bí ilẹ̀ ìwọ nù mi. Sheikh Digo ẹ káàárọ̀ sà. ìyá mi rárá kò ní bàjẹ́ fún yín jàre. Amina ya Allah ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó tó bá yẹn ẹ má dẹ̀ sàn kankan mọ́ Sheikh Abímbọ́lá
Sheik gbogbo palace ẹ jọ̀ọ́ mo fi ọ̀nà ọlọ́run bẹ̀ ẹ́ kó tó bá yẹn ẹ jọ̀ọ́ Ege Ogun Palace. ẹ ti gbọ́ ẹ kó tó bá yẹn Ó mọ dáadáa bí? Ó mọ. Ní physical. ẹ Ok. jọ̀ọ́. Ọba mi sà wọ́n ti nájà tán Ọba mọ̀ ti tajà tán. wọ́n ti nájà tán mo fẹ́ lọ fi wọ́n powó lórí YouTube ni. wọ́n ti nájà èmi máa ń fẹ̀yàn powó lórí YouTube ni. Ọba mi o, kò ní bàjẹ́. Ẹ ṣeun gan, mo dúpẹ́ lọ́wọ́ yín lénìí látàná. Ẹ sì gbà mí láàyè, mo sì kọ́ ẹ̀kọ́ lára yín. Tábà jàǹbá, tábà ṣàbòsí nìkan ló yá kù. Mo dúpẹ́ torí tí ò bá yé yẹn máa ń wádìí ni. Kódà bá tí mo tún wá sọ̀rọ̀ kan níbì kan, ẹ̀ ń sọ fún mi pé tó bá yẹ kẹ́ fẹ́ béèrè ọ̀rọ̀ ni ẹ béèrè, tẹ́ ẹ bá ní béèrè ẹ bọ́lẹ̀. Ìgbà mi wà tó yẹ pé o máa jẹ́ wòlíì ìjọ, o máa jẹ́ àfáà ìjọ, ó lè máa rò pé n tó ń ṣe yìí nǹkan tó right ni. Tó bá dọ́dọ̀ àwọn tó tún nímọ̀ jẹ́ wọ́n sọ pé eléyìí cancel ni, eléyìí red ni. Ìwé kan wà tá a máa ń kà, dàlélù ni wọ́n ń pè, ànábì ni wọ́n yìn bẹ́ẹ̀, ọba dàlélù ni wọ́n ń pè, ànábì ni wọ́n yìn bẹ́ẹ̀. Àwọn kan wọ́n approve fún pé kò dáa, àwọn kan ló dáa, àwọn kan ní wọ́n ti yàn ànábì jù bẹ́ẹ̀ ni wọ́n wá ń cancel bí tí ò dáa. Irú nǹkan báyìí tí wọ́n bá gbé sọ́dọ̀ ọba sọ cancel gbogbo ẹ̀ àti ń kó ka nítorí pé lẹ́kọ̀ọ́ nìyẹn. Ìmọ̀ yín ò ní jọba o, torí gbogbo aráyé ń jàǹfààní yín gan, ayé sì ń gbádùn yín. Àfààní ní jàǹfààní yín mọ́ ọba yín tí ó padà wá mú yín tẹ́ fi mọ́ tọrọ. Ọlọ́run ní jó dé bá yín àfi tálà náà bá ṣe fún yín pẹ̀lú inú ara rẹ̀, pẹ̀lú inú ara rẹ̀, pẹ̀lú àníyàn rẹ̀ pé ó wù ú. Bọ́lọ́run sì ṣe ń ṣe fún yín, bí Elédùmarè yín ṣe ń ṣe fún yín àti ń tẹ́ ní believe lé lórí bó ṣe ń ṣe fún yín, Ọlọ́run ní padà, ń tẹ́ gbà fún òun ní padà. ọba mi Sheik ọmọ Ìlọrin wìn ni ẹ wò lọ dẹnu fún ọmọ Ìlọrin. èmi ò ráyè tí wọn tán bá mi pò lójú ayéjò yìí tán bá mi pò lórí fóònù mi. èmi fẹ́ kẹ́ sọ̀rọ̀ ni. ìgbà míì wà ó dá kéèyàn sọ̀rọ̀, ìgbà míì wà kò dá kéèyàn sọ̀rọ̀. So kò sí nǹkan tó serious níbẹ̀ kan ṣeré ni. But mo kàn fẹ́ jẹ́ kí gbogbo ayé rí ẹ̀sìn tí ẹ ń ṣe wípé ẹ̀sìn jàgídíjàgan lẹ̀ ń ṣe. ṣé kò wá rí bẹ́ẹ̀ báyìí kábíyèsí? ẹ sọ bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ẹ jèrè ọ̀rọ̀ lára wa nìyẹn. ẹ̀yin méjèèjì ó yẹ kẹ́nìkan lè níṣòro fẹ́nìkan. kábíyèsí tí n bá tí ì padà dákẹ́ fún kò ní tí pò lórí ọ̀rọ̀ yẹn ló jẹ́ kí n padà filẹ̀ àti pé àwọn èèyàn ti mẹ́sẹ̀jì mi wàláhì àwọn tí wọ́n jẹ́yàn mi wọ́n ti mẹ́sẹ̀jì mi bíi pé Sheik ya pò lórí ẹ̀ ní dákẹ́. ẹ ti kó tún ìgbẹ́ ẹ ti bàjẹ́ already. gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run bẹ́ẹ̀ sà. tó bá bú yín bẹ́ẹ̀ ó yẹ kẹ́ bú padà. tó bá yẹ pé òun náà jẹ́ èèyàn Ọlọ́run ẹ̀yin bá bú kò yẹ kó òun náà bú yín. So mo máa lọ fi ẹ̀sìn yín powó lórí YouTube. kò sí wàhálà kábíyèsí. wípé ẹ wá wo àwọn mùsùlùmí ẹlẹgbẹ́ yín, àwọn Sheik yín, nǹkan tó wá ṣe ní TikTok, nǹkan tó fẹ́ ṣe fún yín nìyẹn. Mr. Larry bàbá olówó àgbáyé. Hello ọba. Ẹ káàbọ̀. Ẹ ra sa ẹ káàbọ̀. alárí ẹ káàárọ̀ sà. Ẹ ra wa. ẹ káàárọ̀. Sheik, Yes, sir. conversation yìí ni à ń listen sí. Yes, sir. Èmi tí mo fi rò pé ṣe rí nǹkan tó bá sọ ń sìn ohun tí mo ti ń expect kó jẹ́ kẹ́ ṣe láti for the past 20 minutes nìyẹn, you understand? Kò ní di kẹ́ máa go back and forth. Mùsùlùmí ni yín, mùsùlùmí lẹni tó ń sọ̀rọ̀, so kò ní di kẹ́ máa go back and forth. Nǹkan tí ọba fẹ́ rí òun lẹ ti rí yìí, because ọba ní pé òkè o àwa tá ń ṣe Islam kí là ń portray fáwọn èèyàn. Àfa òun ò ní sùúrù, ẹ̀yin náà ní sùúrù, ẹ wá jọ exchange ọ̀rọ̀. You understand? So next time tí kò báyìí bá fẹ́ ṣẹlẹ̀ ẹ kò try láti ṣe kéwìn tẹ́ni ò bá dákẹ́ ẹ̀yẹn dákẹ́. Kò ń ṣe pé ẹ gọ̀ pé bí a pé ẹ mọ̀ nǹkan tẹ̀ ń sọ, ṣùgbọ́n ìgbà míì wà tó yẹ pé tí wọ́n bá dákẹ́
àwọn yẹn máa rí pé ẹni yìí bó ṣe Islam tó ń practice gangan ni ṣe understand tó bá yẹ pé ẹ dákẹ́ ẹ̀ sọ̀rọ̀ ni àwọn ẹlòmíì àbáwá yìí tá à ń wò yín kan máa rí pé ẹni yìí Islam wà lára ẹ̀ ṣe understand so nǹkan tí mo fẹ́ advice yín nìyẹn ṣe bọ́ ẹ ṣe gan. ẹ ṣe gan mo dúpẹ́ gan sa. bàbá olówó àgbáyé. ẹ ń ṣe yìí mo tún rí nǹkan kan nígbà tí màá yẹn ń sọ̀rọ̀ gbogbo tí màá yẹn fi ń sọ̀rọ̀ ẹ̀yin ló ń lò fún yín o ẹ̀yin kàn ń lo ìwọ lọ fún wọn ni. no. kí ni àǹfààní ẹ̀yin pẹ̀lú èébú. rárá ó ń lo owó gan fún mi ó ń lo owó tó lórí pé kí ni àǹfààní ẹ̀yin yẹn pẹ̀lú èébú. kó tó di pé mo lo owó fún gan òun ló kọ́kọ́ lo owó fún mi ṣẹ́ni tó ń bá mi pò yìí wàláhì mo fọlọ́n bùrọ̀ ó kéré sí ní tó bá mi pò ń DM àbí tó bá rí mi lójú ayé gan mi fẹ́ lè gbá mi létí bọ̀ kò lè gbá mi lórí pé wọ́n á sọ fún mi pé ẹ̀sìn tèmi pé ẹ̀sìn Islam tèmi kèfèrí ni but ní ti ẹ̀rọ gbogbo yẹn ó ti lọ. so nǹkan tó fà á tí géèmù yìí fi dùn mọ́ mi ṣé ìkìlẹ̀ yín méjèèjì. ok. Sheikh and Sheikh. Sheikh versus. yes tí bá fẹ́ kọ ní YouTube máa ní Sheikh versus Sheikh. Sheikh mùsùlùmí wojú mùsùlùmí. God bless you. Sheikh versus Sheikh mùsùlùmí bójú mùsùlùmí jẹ́. o máa la fídíò yẹn sí méjì wàá bá mi lọ send ẹ ní fóònù àwa gé sí méjì èdè tí mo ń sọ látàárọ̀ àkọ́ọ̀tì yẹn lọ́tọ̀ ibi tí mi àti ẹ̀tì kọ́kọ́ bẹ̀rẹ̀ àkọ́ọ̀tì yẹn lọ́tọ̀ ibi tí wọn àtàfà àtijọ́ bẹ̀rẹ̀ àkọ́ọ̀tì yẹn lọ́tọ̀ àfi wọ́n powó lórí ìtù. simple sin o ti miss. ọba mi o. ìyá sínú. ẹ kàlẹ̀ bó ṣe ṣe wọlé gbọ́ géèmù mo kàn gbọ́ géèmù ọba kí ló ṣẹlẹ̀. mo mọ̀ pé ẹ máa rojọ́ ìyá sófò àti. sófò so tó bá di ọ̀la ẹ máa lọ wò ní YouTube ẹ bá ti rí Sheikh versus Sheikh. ok. Sheikh bojú Sheikh jẹ́. ṣé ó dùn gan. ọba ọkọ tí mo wò mí ṣẹ́ lọ́la ni ọbẹ̀ dẹ̀ upload lálẹ́ yìí báyìí náà kí ló ṣẹlẹ̀. after this life ní sàmà lọ upload ẹ. kò yẹ. Sheikh bojú Sheikh jẹ́. ọba ẹ má bìí ṣe àwa làwọn ìṣà. wọ́n wẹ̀ ní Sheikh yín o níṣẹ́ ní Sheikh fọwọ́ lẹ́rọ tó bẹ̀rẹ̀ sí ń wò. very sweet yìí mo ní sí. lẹ́ni ni mo ẹ̀sẹ̀ mọ̀ wípé Sheikh ò le bó ṣe ń mẹ́nu lé bó ṣe ń lẹ́nu mọ́ àwọn ti palace orí Sheikh ẹgbẹ́ ọjà pa. ọba wọn ní kí ni táìtù tẹ máa fi sí. Sheikh bojú Sheikh jẹ́. season 1. ọba ẹ̀rẹ̀ upload lálẹ́ yìí náà. tá a bá ti cut live yìí tá a bá ti ṣe live àwọn èèyàn sì pọ̀ níbí. ó dùn bọ́ àbí. àwọn tí frustration ti fẹ́ ba ayé ẹ̀jẹ̀ wọ́n sì pọ̀ níbí. àwọn mùsùlùmí bójú mùsùlùmí jẹ́. 412 ló sì wà níbí. ọba ẹ wo kọ́tẹ́nì yìí kọ́ sọ pé Sheikh versus Sheikh Faja night. ọba ẹ fi táìtù tó máa jẹ́ káwọn èèyàn tó wà kàchì. Sheikh bojú Sheikh jẹ́. ok. màá wá kọ́ kékeré nínú ẹ̀ àgbẹ̀ sí Instagram. ok àti bíbá yìí náà. so wọ́n wá sọ wípé àti TikTok màá wá sọ pé the full video is on YouTube. ok ọba mi ì mọ. màá ní kán ló bá mi wá picture àwọn méjèèjì. ẹ wá lẹ̀ mọ́. ká wá lẹ̀ mọ́jú ẹ̀. ọba mi o. àwọn lọ fi wọ́n powó lórí YouTube. bí ṣiṣẹ́ wọlé sí ni. ọba mi o. mo kàn gbọ́ géèmù ní géèmù. season film tó wọ 1 hour. 1 hour ni. ní ọ̀rọ̀ kan tí mo fi ń sìn.
fíìmù tó wà ń bí kì í ṣe kékeré. Lẹ́ni yìí náà. Ó ti bẹ̀rẹ̀ látago 2. Ok, aago 2 ọ̀dọ̀ yín. Yes, this is 3:49. Ṣọ́ṣẹ̀ parí ẹ̀ sìn ni. Kò tí ì pẹ́ tẹ́ wọlé yìí. Ìjọ ìwé ni. Máa wò. Na season film. Àwọn èèyàn ti very sweet. Over now. You were cooking me too. I was driving. I just go back from work. Ó yẹ kó máa tan láìfọ ẹ sílẹ̀ 24 hours. Ọba Ọlọ́run. Ọba ọ̀dẹ̀ wọn láì lé ní tẹ́lẹ̀ náà. Ẹ̀rí ibi tí Ṣèyí ti ń rí rí. Tó ti ń rí bí obì. Ìwọ láì wẹ̀ mí ìtẹ̀sí tó TikTok at all. Ẹ ti miss. Gbogbo ẹ̀yin tẹ́ bá padà wo gan kò lè dàbí rí. Kò lè dàbí ìfẹ́ ṣe wà ń bẹ. Ọba tó fẹ́ pé mo wà ń bẹ ni. Ọba ṣé ẹ̀gbẹ́ níbọ̀dì wọlé ẹ̀yin àti àwọn méjì ló wà ń bẹ àbí. Mẹ́rin oyin náà wà nínú ẹ̀. Mẹ́rin oyin náà wà nínú fíìmù yẹn. Mo kàn rẹ́rìn ni mi lè sọ̀rọ̀. Mo kàn rẹ́rìn ni. Ok, máa wò. Ọba bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀yin comment section ẹ má fún mi ẹ má jẹ́ ká àti máa papùkẹ́tì bẹ́ẹ̀ ṣe ń sọ ìgò tí wọ́n jẹ́ kí àyà mi tí wọ́n máa wà. Bó ṣe wà yẹn táwọn àwọn Sheik àgbà bá lọ wo fíìmù yẹn wọ́n máa padà invite àwọn Sheik méjèèjì yẹn wọ́n máa lecture wọn. Ṣé àwọn àgbà tó ti kọ́ra wọn àbí àgbà tó ti bá yára wọn jẹ́? Àwọn àgbà fúnra wọn kọ́ tí wọ́n gbádùn. Ẹ rí àwọn àgbà tó ń ṣépè sọ́ra wọn lórí íńtánẹ́ẹ̀tì. Ó lè wá dùn mí ṣan. Ìbí àgbà tó bá kọ́ra ẹ̀ ló máa bọ́mọdé wí. Mo máa wò náà regardless máa wò. Mo ṣe wọlé láti ṣe nàìjíríà it's not a small thing. Ẹjọ́ in conversation please a máa wò ẹ má jẹ́ kí àti ọmọ papùkẹ́tì. Ọba ọmọ rẹ̀ kọ́dẹ̀ wà tó máa ní screenshot ẹ̀ o ṣẹ́mọ̀ tó máa ṣe screenshot ẹ̀. Àwọn èèyàn máa gbé screenshot ẹ̀ wọ́n ṣe ń ṣe yẹn. Náà wọn ò lè gbé wọn ò lè já. Ó ti kọjá kó tẹ́lẹ̀ mi kí ìyẹn tó sọ pé kò ń jẹ́ ọjọ́ ọmọ ẹni tẹ́ bá rí post screen toss YouTube ló ti lọ gbé. Ọba ẹ̀ mọ́ tẹ́ máa ṣe mo ti fẹ́ sọ fún yín pé kẹ́ máa fi kíní sí Ọba Solomon ní kíní kẹ́ máa watermark yín sí. Watermark bí báwo. Ok ẹ máa fi watermark sí. Wà ní ojú fídíò tẹ́ bá ṣe so anybody tó bá fẹ́ lọ kọ́ tẹ̀ máa sanwó kó tó rí mú. Next minute stop ọ̀dọ́ máa wà nípa yẹn. Ó máa rí mú bí báwo. Ọba ẹ mọ tó ṣe watermark yẹn mi ni pé tọ́ba lógo yín so tó bá ṣe wà ń bẹ wọn nílé máa tó bá pick ẹ from anywhere wọn lè pa lógo yẹn rẹ. Wọ́n gbọ́dọ̀ fún yín ní pé it's cool from your page yín wọ́n ti kúlẹ̀. wọ́n gbọ́dọ̀ fún yín ní like kọ́kọ́ gbọ́dọ̀ acknowledge yín pé gbọ́dọ̀ yín ti kúlẹ̀ up yeah watermark please if you know how to do a watermark ní ìwọ̀n bó ṣe ń ṣe watermark yẹn wọ́n máa kọ send ẹ̀ sí as PDF ẹ kọ́ máa gbé sórí kíní YouTube nìyẹn yeah because of copyright yes anybody tó bá mú tó bá fún yín báyìí ẹ lè report ẹ ọmọdé yọ lórí page. wọ́n lè send ẹ láwọn page wọn lè lò ní YouTube. page gan ọba wọ́n lè lò ní wọ́n ní láti acknowledge yín. wọ́n lè lò ní Facebook wọn lè lò ní YouTube. no ọba wọ́n ní anywhere tí ẹ bá ti fi watermark yẹn sí wọn lè lò anywhere. wọ́n máa ní láti acknowledge yín gbọ́dọ̀ yín lọ ti mú. wọ́n máa acknowledge ọba dẹ̀ ní YouTube page anybody tó bá máa download ẹ̀ máa padà sanwó fọ́ba. wọ́n máa sanwó kó tó download ẹ̀. afa àwọn èèyàn tí ń jẹ́ kó rí mi máa wú ní comment section. sínú ṣe wà pa ọ. ṣé òun òun ṣe wá àfa mi. ṣé mi. àfa yẹn ọwọ́ ẹ tó àfa dáadáa. ṣé mi. ṣóun yín á ní. TikTok page wọn ready ṣe fish náà ti wà gbé sí TikTok page wọn ready. ẹ lọ ka ẹ lọ wo sí fish. ṣé wọn pé nǹkan kan náà ló máa fẹ́ nǹkan kan náà ló máa bí ìtẹ́lómi tó fi máa fi mọ̀ yàn. ẹ lọ wo sí fish yẹn sí.